We are live again. Igboho Oòṣà live. We are live again. Erua la pebi. The love is too much. 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 Love is there. Igboho Oòṣà live at Erua. Like and share. The love is so much. Ìbàràpá ló pín ìgbà Ìbàràpá live. Maybe 17th of August 2025. We are still live at Erua, live at Erua, where we are reporting live from. Today is 7th of August 2025. 17th of August 2025. You can see the love. The love is too much. This is the arrival of Dr. Chief Sunday Adeyemo Igboho at Erua in Oyo State, Ìbàràpá Community 7. Ìbàràpá Community reporting live. 17th. Yes. Maybe 17th of August 2025. Media bring the world closer to us. Today is 17th of August 2025. We are live, reporting live from Erua community in Ìbàràpá axis in Oyo State. The crowd is massive. You can see the love. Still live here at Erua la Nkwe Erua la wa. Igboho Oòṣà. You can see the love is too much. The love is too much. Igboho Oòṣà. Wawadami. Igboho Oòṣà. Akọni. Ọ̀gá kan 1 million battalion. Igboho Oòṣà. Okay, good.
o máa ṣe bọ̀ òun yẹn o máa mú fẹ́ wájú o máa rí kò bẹ́ẹ̀ dẹ̀ gbé lọ sókè gan jẹ́ kó lọ sókè gan òkè gan ó wà dùn mú fẹ́ ó yá. ó máa tẹ̀lé wa. ó máa wá. ẹ lọ báyìí ẹ tó lọ ń tàn. Movement. Once again, break it, that big in the one that you understand. Today is the 2025. How are you? Èrúwà nílò Ọ̀yọ́, Ìbàràpá ló ń pè bí, Èrúwà ló ń pè bí báyìí, Èrúwà ló ń pè bí, Èrúwà la wà ní Ìbàràpá nílò Ọ̀yọ́ lókè Ògùn. Ẹ ṣe fẹ̀yìn wa tẹ̀ ń wò wá, àbáwá Dr. Chief Sunday Adéyẹmọ. Ìbàràpá ló ń pè Èrúwà ló ń pè báyìí, Dr. Chief Sunday gbogbo ó ti wà nílùú Ìbàràpá, ó ti wà ní Èrúwà nílùú Ìbàràpá, ó ti wà ní Ọ̀ṣà. The love is too much. Ẹni tó gbọ́ ayé ń fẹ́ ni. Ẹni táyé ń fẹ́ yàtọ̀ sí ẹni táyé ń bínú sí. Bẹ́ẹ̀ ni o. Ayé ń fẹ́ wa. Kò ní bàjẹ́.
of Dr. Chief Sunday Igboho live in Erua, live at Erua. Igosha. Once again, Koiki Media bring work closer to your doorstep. Today being 17th of August 2025. Ibi tá a ṣe wà náà ló ń pè ní ìlú Erua la wà ní Ìbàràpá, Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State ní Nàìjíríà. Ìbàràpá la wà yìí. Erua ní Ìbàràpá ibi tá a wà tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ tó wà ní ìsinyìí tí gbogbo Ìbàràpá méjèèjì tó ti ń kí wọn káàbọ̀ sọ́dọ̀ bàbá wa. Money picture, bro. Yeah, okay, why not? Quel temps c'est là? No, ẹjọ́ mídíà ẹjọ́ mídíà lè jáde mídíà lè jáde mídíà lè jáde. Osha! Thank you. Live at Erua. The arrival of Dr. Chief Sunday Adéyẹmọ Igboho. As you can see, the love is massive. The arrival of Dr. Chief Sunday. Yes. àwọn tó lè wọlé ni wọ́n lè tẹ̀lé wọlé. àwọn tó lọ wọlé. ṣebí jábẹ́ ló máa wọlé. ó ní mélòó. ọ̀rá kù wọlé tẹ̀lé wọn. ó yà wọn tó bẹ̀rẹ̀. àwọn mídíà rẹ̀. wọn aláwọ̀ wọlé tí wọlé olóyè olúwa. ó ti wọlé.
Èmi ni mídíà mi wọlé. Ẹ má rọ wọlé. Ẹ má rọ wọlé. Aláyé ló ń pè yín ọ̀rọ̀ wọlé. Mídíà ló mídíà. We are at the palace of Olafi Oba our father Oba Irua Belawa August 17, Okay, àwa ní ààfin bàbá wa Eleruwa of Erua. Eleruwa of Erua, we are the palace of our father Eleruwa of Erua. Olórí bàbá wa Chief Dr. Shifante Adeyemo, the king of Erua of Erua. Eleruwa of Erua, we let's see ní ààfin bàbá. Nígbà tí àkọ́kọ́ wá bí ní ìpàdé ọdún bí fún wá sí ní ìpàdé ọdún bí márùn-ún sẹ́yìn tí sí babalá nígbà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lè dé nígbà wálé ní àbábà babalá láàfíà Ọlọ́run ni wọ́n fi yẹn jọba àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjìnìà Olúṣèyí Mákindé tí ọmọ ń tọ́tọ́ àtúntọ́ yẹ tí ó ṣàkóso láti fi irú àwọn bàbá wa tó bá ìgbóyè nígbà tí a wá sí ìlú yìí nígbà tó dógún yẹn lé nígbà náà láyé àwọn Fúlàní àwọn bàbá sálọ bàbá wa dúró lé ní mo ń retí Sunday kó wá kí mi láàfin àdúpẹ́ pé àbáyín lálàáfíà ìlú yóò ní bàjẹ́ mọ́ yín lórí ìlú yóò ní bàjẹ́ mọ́ yín lórí ṣé bàbá alábàlá Yorùbá lẹ́nu ẹ̀ ó fi hàn pé dájúdájú àwọn tó ní ilẹ̀ Yorùbá náà ẹni parẹ́ bàbá ẹni parẹ́ ẹkú wájẹpẹ ẹkú wájẹpẹ ẹkú wájẹpẹ ẹkú wájẹpẹ Yorùbá yìí kò ní bàjẹ́ mọ́ nínú ní pàápàá jùlọ ìlú Èrúwà yìí kò ní bàjẹ́ mọ́ nínú ní òun Fúlàní ò ní borí wa àwọn bàbá wọn sọ yìí pé kàkàkí ń dọ̀bálẹ̀ fún gàmbà ní kúkú àníjẹun Fúlàní láéláé gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n wò wá lé ní ọ̀dọ̀ bàbá wa Elérúwà la wà yìí tí ẹni tó yẹ lọ́ba tó yẹ nípò tí gómìnà wa Ẹnjìnìà Olúṣèyí Mákindé tó fi dóyè lọ́dẹ̀ mọ̀ fóun ló tọ́ tí ó ṣèwú tí ó ṣàbòsí ọlọ́jẹ́ kí ẹ̀mí gómìnà wa ní ògùn kábíyèsí sí yé torí pé ńgbà tẹ́ ti dóyè tí gómìnà wa ti fi síbẹ̀ pé tí ìráyè wà á sálámọ̀ sí ìdí tí mo fi wá lé nìyẹn pé kí wá kí bàbá mi àpò oríire tuntun ẹ̀jẹ̀ pẹ́ èmi yóò kún nígbà tẹ́ bá lo bí 160 years sílẹ̀ Yorùbá tó bá tó ti. Yorùbá àwọn ẹ̀fọ́ ti dé. Adéyẹmọ Ìgbòho káàbọ̀ sí ìlú Èrúwà. Koiki Media bring the world to Latin. That's not the day 17 of August 2025. We are live at Erua. We are right now at the palace of our father, the Erua of Erua, the Royal Majesty. Welcoming our father, Dr. Shifsunde. So he's giving us a welcome speech. Láti gba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fọwọ́ tẹsẹ̀ nítorí pé ọmọ wa ni
àti gbọdọ̀ dùn ní ẹ̀tọ́ rẹ̀ láti fojú kàn wá láti rí wa láti bá wa sọ̀rọ̀ nínú àwa náà ló kára wa náà yá kárí tó wà lálàáfíà ẹgbẹ́ bí akọni ọmọ Yorùbá. Àdúrà lẹ gbogbo wa ní láti máa ṣe fún olóyè Sunday nítorí pé ìjà tó ń jà kì í ṣe ti ara ẹ̀ nìkan. Kókó tó kàn wá bẹ́ẹ̀ ni pé òfin wà àṣà wà. A lè dúpẹ́ pé Sunday tó ń jà ìjà tó ń jà yìí ìwọ tó ń jà ìjà tó ń jà yìí kò dáa jà. Ó ní àwọn olùbádámọ̀ràn bíi dókítà bíi pòfẹ́sọ̀ ẹgbẹ́ kí ni sí ìfọ̀dà. Once again, Koiki Media will work with that today being 17th of August 2025. As you can see, we are still live at the Palace of Father, the Royal Majesty, Ilerua of Irua. So, as we are waiting for the light to be restored, while we are waiting for the rest, okay, thank God it has restored back. Thanks for watching and thanks for staying tuned. Koiki Media will work closer to your doorstep. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń bá lọ, àwa lè dá lójú pé Sunday Igboho náà ń ṣe ohun gbogbo tó tó àti tó ṣe nítorí pé ó ní àwọn òbílọ́gbọ̀n ọmọ Yorùbá ọmọ Oòduà tó ń fún ní ìmọ̀ràn. A ní pòfẹ́sọ̀, a ní dókítọ̀, a ní lọ́yà tó ń gbà nínú àjẹmọ̀ pé gbogbo tó ń ṣe létòlétò ló ń ṣe láì tàpá sí òfin ìjọba. Kì í ṣe pé àwọn nípa àkùdá We're very sorry about the network, so we are back again live. ó ń ṣe ti ara ẹ̀ tàbí ó ń gbìyà ara rẹ̀ ó jẹ́ tí ò fẹ́ràn ara ẹ̀ nìkan. Yorùbá ló fẹ́. Kódà wọ́n fẹ́ gbogbo Nàìjíríà lápapọ̀ pẹ̀lú kíkọ́ alálà ọdún tó ń wá làáfíà ni. Lẹ́yìn bá ń jẹ́ ìgbà Sunday tó ń tẹ̀ jáde. Ọlọ́run á fún wa ṣe. Àṣẹ. Àṣẹ. Ìjọba kò ní dàrú. Àṣẹ. Kò ní bàjẹ́. Àṣẹ. Ìjọba Nàìjíríà ni àjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àjọba gbogbo ilẹ̀ Oòduà kò sí ìjọba ìjẹ́ mẹ́. Àṣẹ. Òbí lẹ kó yẹ pé tipátipá láti máa ṣe ètò tó tún yẹ láti jẹ́ kí ìjọba máa lọ déédéé. Kí Yorùbá máa gbé lálàáfíà. Fúlàní máa gbé lálàáfíà. Haúsá máa gbé lálàáfíà. Ìgbò máa gbé lálàáfíà. Káwọn tíbi máa gbé lálàáfíà. Àwọn Pọ́tà, àwọn Delta, àwọn Benin wọ́n máa gbé lálàáfíà. Àbá ti gbé lálàáfíà kò séwu. Báyìí àgbọ̀ngàn yẹn ní yẹn. Ní Nàìjíríà tóbi jù báyìí lọ́gàn lálàáfíà bá ti jọba. Tí ò sì sí ìdàgbà wọlé. We are the Palace of Ilerua of Irua. It's our father, Dr. Chief Sunday Adeyemo. Má bínú èèyàn tẹ́ ń wà nílé network orí bá kan ní bí tá a ṣe wà náà ní ààfin ọ̀dọ̀ kábíyèsí ọba Ilerua of Irua of ìlú Irua ní Ọ̀yọ́ state ní Ìbàràpá. Àwọn lọ́wọ́ welcome àwọn bàbá wa májàsálà Francis onílẹ̀gbọ́n bàbá mi dáadáa Àlàó lẹ́gbọ́n mọ́gájí mo fi dúpẹ́ lọ́wọ́ yìí. Bàbá mi ní kí wọ́n wà Canada lọ́wọ́ báyìí. Wọ́n láwọn àti sọ̀rọ̀ ẹ̀kẹ́ ni wọ́n sọ fún wọn láwọn àti sọ̀rọ̀ pé àwọn sọ pé wọ́n máa ń bọ̀ lọ́dọ̀ yìí o ẹ̀kẹ́ gbàlejò ẹ̀ ẹ̀mí ló kù fún mi. Ọlọ́run ìdí kí bàbá mi orúkọ kó dé láyọ̀ fà láyọ̀. Ohun tí mò ń lọ bá bàbá fún náà ní àpò Yorùbá
security lẹ́nu ó ṣe kókó ó ṣe pàtàkì because bí ìtàn ẹ̀ ṣe ń lọ èyí náà bàbá kọ́lọ́ jẹ́ mi ó gùn èyí náà mọ̀ pé nígbà pé ẹ wà káyé tó di pẹ́ débò yìí gbogbo ọ̀dọ́ wa ń bíbà yìí a lè wá ń ta tàbá délẹ̀ bá tó rú bá mú a lè sùn wájú ta tí ì ṣe kẹ̀kẹ́ tó ṣe wá a lè fọ bọ̀lúkọ lágbo tó ń wọlú àwọn bàbá ọ̀rọ̀ pé ilẹ̀ sọmọdé okun ló ń láyà bọ́ọ̀ bá lásán sùn kún kí ló ṣe lóko máa bọ́ lé bẹ́ẹ̀ bá dẹ́rẹ́ ogun ti fúlàní ó dìyàn kí tí wọ́n bá pa sọ́dọ̀ ògùn ìgbà pàápàá bí fúlàní fún wọn ò tí bí fúlàní kẹta ń gbà náà ẹ̀kọ́ jésù àwọn bàbá wa tàbí kọ́ jẹ̀gẹ́ wọn lóko ẹ́ tàbá fẹ́ wá sọ́jà àgbà náà wọ́n lè sùn lọ́fà kalẹ̀ ní kò síbẹ̀ wọ́n ṣe lè dáko fúlàní ọgbọ̀n tó wọ́n pa gbogbo ẹ̀gẹ́ òfin yìí àfi láti rìn bó ṣe wà lẹ̀ bàbá wa gẹ́gẹ́ lọ́rọ̀ tí káwọn ìṣọ́ lẹ́ẹ̀kan ká ní kálukú bá tí àbọ̀ bá wà tí fúlàní ọ̀tọ̀ wa báwọn ní ọ̀tí kálukú lọ́ọ́ lọ ìkílà fẹ́ mọ pé kó ń pọ̀ lórí ilẹ̀ wa fún wàhálà tí wọ́n ń dá lọ́dọ̀ tiwa àwọn ò lè dá lọ́dọ̀ wọn ìgbà fi ń bínú tí mo fi yarí gbà ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n tí mo lè sọ fún wọn ní sẹ́ni mo dúró sí àkàkánú bàbá mi ọmọ fàṣẹ ọmọ tó lé ní ọmọ ọpa yẹn kíkẹ́ tọ́mọ tẹ́lẹ̀ ìdí mo ṣe bínú gbà ẹ̀ náà nìyẹn àwa lè sọ wípé a bínú mi ò kàyè mi ò jalè mo jà fẹ́ bá àwọn bọ́dà mi àwọn bàbá mi mo fẹ́ rí ifẹ̀ òun náà fẹ́ pẹ́ láyé ni ọlọ́run jẹ́ rí ifẹ̀ kéde náà bá lè fẹ́ rí ifẹ̀ dáadáa fún ọlá ńlá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí àìsàn kẹ́kọ̀ọ́ ní sẹ́yìn bàbá mi ní òkùnkùn ewé àgbọ̀n ọ̀tẹ̀ ọ̀ bàbá mi lè kúrò nínú ara kúrú lé ní mọ̀ pé bàbá mi bá kú bíbẹ̀ fún lásìkò ìjà kò sí ní ibi sẹ́yìn ilé ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí ajẹ́rẹ́ ẹ̀ka ayé ayé alákòóró gbé wa mi o. bàjẹ́ àbá bàjẹ́ oṣù bàjẹ́ àjẹ́ olóńgbò bàjẹ́ tọ́lọ̀ ń kólé ayé lọ́wọ́ àjẹrò ayé alálẹ̀ ilẹ̀ yìí gbà ó tẹ̀lé yìí tó ìbáṣẹ kó tó rà bẹ́ẹ̀ wò abẹ́rẹ́ bàbá ìṣúra tí ló fi lórí èmi bàbá sàbẹ̀lá ìgbà ìfàmọ́sí bá ẹ má bínú sí wa network ni ẹ má bínú sí wa ẹ má bínú network wa ni ẹ má bínú sí wa yàrá ìṣòro àyè network ẹ má bínú the connection is too bad ẹ má bínú sí wa. Network wa ló ń ṣe ségesège ẹ má bínú sí wa èèyàn tẹ́ ń wọ ẹ má bínú. ọba nítorí ilẹ̀ mọ́lẹ̀ nínú ìbàdí ìjọba gbogbo ọ̀rọ̀ ó fi dájọ́ rírà àti ìfẹ́ kò ní sí wàhálà kò ní sí dààmú ọba ní iṣẹ́ òde ọ̀run akọ́nimọ̀ ti òde ọ̀run máa bọ́ ẹ kò ní ṣàṣetì kò ní mú táàtì àṣírí ọmọ àwa bò ó tó ń ṣe yìí náà òkú níbi kan tó ṣe ń gba owó kò sí kóòtù mọ̀ táàtì kóòtù wà fún àṣírí ọmọ àpò gbogbo àti òkúrò náà kankan náà wọ́n ń jẹ kankan náà wọ́n mú ìgbòrógbó ní ìbàdàn àbùdá lòdì àbòdì àwọn àgbà ni wọ́n ń bẹ̀ àṣẹ. mo bá ń lọ ó máa gba yìí gba yìí dára gba yìí dára gba yìí dára ó máa gba yìí ó máa gbẹ yẹ ó máa lè jọ̀dá ó lè jọ̀dá ó lè jọ̀dá onílẹ̀tò pàtàkì onílẹ̀tò àṣẹ. gbogbo èrè tó ń rìn káàkiri ilẹ̀ Yorùbá gbogbo tó ń tọ́dọ̀ lọ́balọ́ba gbogbo òde tọ́dọ̀ bàbá wa láàrin tọ́dọ̀ ní tọ́dọ̀ rúgbọ́n tọ́dọ̀ aláṣẹ lọ́dọ̀ nínú ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà láti rí tí gbogbo bá ń lọ ọlọ́run máa ṣe ẹ lọ. àṣẹ. ọlọ́run máa ṣe ẹ bọ́. àṣẹ. èyí tó ilé tó wọ̀ tó nílé jáde mọ́ kò ní ṣẹlẹ̀. àṣẹ. ilé tó já tó nílé wọlé mọ́ kò ní ṣẹlẹ̀. àṣẹ. bá ti ń wọlé bẹ́ẹ̀ ló sì máa yá. Nàìjíríà ò ní bàjẹ́, ọ̀rọ̀ ní ò ní bàjẹ́,
ó ti súre fún gómìnà wa Abíọ́dún Olúwaṣèyí Mákindé kó ṣe fún wọn lé fún ibi tí wọ́n ṣe fún wa tí wọ́n náà mọ rírì ẹ̀ lẹ́yìn tó sì gbàdúrà fún bàbá yẹn àdúrà tó gbà fún gómìnà sílẹ̀ Ọ̀yọ́ Abíọ́dún Ṣèyí Mákindé àdúrà náà lọ ní àṣẹ yóò tún mọ̀ òun yóò tún máa mọ̀ ọ́ ṣe yóò lẹ̀ ní tì àṣẹ Èdùmàrè. aláṣẹ ayé aláṣẹ ìṣòro aláṣẹ ayé méjì ayé yóò gbà bẹ́ẹ̀ o. alátìlẹ́yìn pátápátá àdúrà tí wọ́n ní ọgbà o. kékeré yín àgbà yín ẹ̀yin náà dàgbà. ẹ máa wá ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbísọ̀ ọ̀gbọ́dọ̀ mọ́gbá àwọn ọ̀gbọ́dọ̀ gbáwó lórí bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ gbogbo èèyàn ló lè tẹ̀wá ní ìlú ọ̀dọ̀ mo fi jagun mo fi yàn kọ́lá mo fi yàn mo fi olórí láti gbogbo àwọn ọmọ ọba àdúgbò àṣẹbẹ̀ olórí ìlú tó kọ́lé adé kókó lórí láàfin ọba àkànbí àgán ọmọ alágán ọ̀tá ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ àjà ọmọ ẹ̀kọ́ àdédé iyán òbọ̀kàrẹ́ olúbísí iyán abara funfun ọkọ̀ abara mi ìlú jọjọ ọmọ àlàkẹ́ ìbísọ̀mí ọmọ lábọ́kùn ìyá ọba ọmọ òjòyè tọ́kọ́rẹ́ mọ́dọ̀dé ààrẹ ọmọ òjòyè kò yóò ní ìjẹ ọmọ òjòkó pìrìtìtì kalẹ̀ àríjẹ má gbàgbé yìí bí òró kọlóyè àtẹjẹjẹjẹ ìgbò mọ̀rí ọmọ alágbàdo òde ọmọ àwọn tọpẹ́tẹ́ wọnú mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèrè lọ́dọ̀ sàn ọ̀yà sọ̀yọ̀rẹ́ mi bàbá ráàkì òun ti kọ́ síbi lẹ́nu ọmọ òkúta mẹ́ta òde èkó ọ̀pọ̀ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀ ní máa rọra ọ̀pọ̀ nígbà tí ìmọ̀nà kí ni mo wá ṣe ní bó mọ̀ rẹ́ rí ọmọ àwọn tọpẹ́tẹ́ wọnú mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèrè lọ́dọ̀ sàn ọ̀yà gbàgede èkó sùn ọ̀láì níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbò bẹ́ẹ̀ sì bá bímọ méjì nígbò wọ́n fi kọ́bọ́ kọ́ sí i wọ́n fi kọ́bọ́ sàn ọ̀yà wọ́n mú yàyà ẹ̀ṣẹ̀ wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ajé o ọ̀kan tó kùn lọ́mọ aráyé fi ránṣọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo èèyàn tí bá lọ sínú ọmọ rẹ o bẹ́ẹ̀ bá délé ẹ̀ bá mi yẹ kú ọba aráàfin àgbà mẹ́rin ló torí mẹ́sẹ̀ àwọn ni wọ́n bá mi náà ẹsẹ̀ sígbó ojú orí wọn níbẹ̀ nígbò ọmọ rẹ o ìgbò ọmọ rẹ ìgbò ọmọ rẹ ọmọ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ wọn náà mi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèrè lọ́dọ̀ sàn ọ̀yà gbàgede èkó sùn ọ̀láì níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbò bẹ́ẹ̀ sì bá bímọ méjì nígbò wọ́n fi kọ́ bọ́kọ́ sí i wọ́n fi kọ́ bọ́ sàn ọ̀yà wọ́n mú yàyà ẹ̀sẹ̀ rú wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òní ajé o ọ̀kan tó kùn lọ́mọ aráyé fi ránṣọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn gbogbo èèyàn tí bá lọ síbò ọmọ rẹ o bẹ́ẹ̀ bá nílé ẹ̀ bá mi ya gun ọba aráàfin àgbà mẹ́rin ló torí bẹ̀sẹ̀ àwọn ni wọ́n wá mẹ́rán mẹ̀sẹ̀ síbò o torí ìwọ̀n níbẹ̀ níbò ọmọ rẹ o ìbò ọmọ rẹ ọmọ alágbàdo òde àkànbí àgọ́ ọmọ alágàn ọ̀tá ọmọ ẹranko egun àjà ọmọ egun àlété iná òbọ̀kàrẹ́ olúbísí iná àbára funfun ọmọ abára mi ìrìn jọjọ ọmọ àlàkẹ́ ìfẹ́sọ̀mí ọmọ lábọ́kùn ìyá ọba ọmọ òjòyè tọ́kọ́rẹ́ mọ́dọ̀dá rẹ̀ ọmọ òjòyè kò yóò ní ìjẹ ọmọ òjò kọ́bìrì kìtì kalẹ̀ àríjà mẹ́tàgbé èbí òòrùn kọlóyè àṣẹjẹjẹjẹ ayé ọmọ àjọpọ̀ òmìnirin àníyàn lọ́bẹ̀ ọmọ àdúrà bá ńlẹ́ o. ọmọ àbẹ̀rẹ̀ ẹ̀bọ ọmọ àbọ̀ ọmọlẹ́ kọ̀rọ̀bọ̀ ọmọ lájínire ọlọ́run kò yẹ fún un pé òfóṣọ mọ́ di pàbọ̀ lọ́wọ́ ọmọ òjò ọmọ òjò ọmọ àdúró ọmọ wẹ́wẹ́ ọmọ oníbà àkọrọ̀ kábíyèsí o. ó ṣe ní tẹ̀lé ilé àwọn bàbá mi sọ pé Yorùbá dùn nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ ọ̀yà tí bá rẹ̀ ṣe pọ̀pọ̀ Yorùbá ni mi ní ọ̀rẹ́ mọ̀. èèyàn ní olú ní wá sí.
Elédùmarè ìfẹ́ wọ́n dá ayé àṣẹ̀dá ayé ìgbà lẹ́ẹ̀kan sí gbogbo ilé ìtawí fún Sunday Adéyẹmọ Ìgbòho káàrọ̀ ó máa rọ̀ mọ́ kò máa ṣe bẹ́ẹ̀ sí àbọ̀ mẹ́kún dání ojú oró nílẹ̀kẹ̀ ojú bàtà nílẹ̀kẹ̀ ó lékè àtànílékè ó lékè o agogo kúrò ní ráyàwòrò tí ń sìn nígbà nígbèrè èmi ní ògbé àwọn ọ̀tá ọ̀tá àtà àbàmọ́ ṣe bẹ́ẹ̀ ní sábà dárò náà ní wàá àbórí wọn ìyàwó àlọ́rọ̀ mọ́ lẹ́sọ̀ láyọ̀ ní ọmọ mi ni ojú bàbá mi yóò fẹ́ lè ṣe máa lè gbogbo obìnrin ọ̀dọ́ máa ń gbàdúrà yóò fẹ́ lè ṣe bẹ́ẹ̀ gbogbo tí bàbá mi ti ní ìrìn àti pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́ bàbá mi ni Sanuwa. Sorry. Sunday gbowó ọmọ ọba orísun ẹbí bẹ́ẹ̀ o. Àwọn obì àti gúnní àbí. Area commander. Alomo, mommy. Wá gbà sí o. Area commander. Off record. All the records. All records. Inú ọ̀kẹ́fà lẹ́ni. Ìbéèrè tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ní.